إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí à ń bá lọ àti àwọn àlàyé tá a ṣe nípa àwọn fíìlù sálìm. Ibi tí ó kù tí a ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lónìí òun náà ni pé a mú àwọn àfọ̀hálù mádí àlmádíyà tí a ṣàlàyé síwájú bó ṣe máa ń jẹ́, bá ṣe máa dá mọ̀ lédè Lárúbáwá ní ìbámu sí bá a ṣe tò wọ́n nígbà tí à ń sọ̀rọ̀ nípa àdọ̀máìr ní lesson 2. Bákan náà àti gbogbo àwọn irinṣẹ́ tí a ṣàlàyé fún wa láwọn ẹ̀kọ́ tá a ti ṣe síwájú ká lọ sí gbogbo ẹ̀ ká lọ há ká sì sọ. A wá máa mú àfọ̀hálù mádíyà á mú àwọn látòkè dé ìsàlẹ̀ bí ó ṣe máa ń yí nínú èdè Lárúbáwá tá a fi dá wọn mọ̀ tá a bá rí nínú Kùránì àbí nínú tírà àbí anywhere tá a bá dẹ̀ sọ èdè Lárúbáwá tá a fi gbọ́yé. Lẹ́yìn tá a bá ti parí àwọn àfọ̀hálù mádíyà tán á tún bọ́ síbi àfọ̀hálù mùdọ́ríà. Bákan náà lẹ́yìn ẹ̀ bá ṣe ń bó náà ṣe máa di ánsà bó ṣe gbogbo ẹ̀ á ṣàlàyé inshallah. Lẹ́yìn náà á tún bọ́ sí àfọ̀hálù amr àwọn ọ̀rọ̀ ìṣe tí a fi ń pa wá láṣẹ bí bàbá ṣe máa ń pa ọmọ láṣẹ gẹ́gẹ́ bí Allah ṣe máa ń pa àwa mùmínì àwọn ẹrú rẹ̀ ní àṣẹ. Ká tó wá máa lọ tá a bá wọnú ìwé àkíyèsí tí tá a bá wọnú tírà tí ó ń bẹ tá a fi ń kẹ́kọ̀ọ́ wa a sọ̀rọ̀ kan ńbẹ̀ kí la sọ ńbẹ̀ òun náà ni pé kí ni wa'lam anna jullal ba'th fi hadhihi risala ká lọ mọ̀ dájúdájú pé n tó tóbi jù nínú iṣẹ́ tá a fẹ́ ṣe nínú ẹ̀kọ́ wa yìí nínú ìwé yìí bayanu ma'khadh al-af'al al-madiyya wal-mudari'iyya a fẹ́ fi ṣàlàyé àwọn àfọ̀hálù mádí àti mùdọ́ríù àti àwọn ámúrù ba'duha min al-ba'd bá a ṣe ń mú wọn nínú ara wọn a fẹ́ fi ṣe àlàyé inshallah. Ní báyìí a lọ sí ojú pátákó láti lọ ṣe àlàyé tí a fẹ́ ṣe. A ní bùkátà sí kí a pa ibi báyìí rẹ́ ká fi lè ráyè kọ àwọn nǹkan tí a fẹ́ kọ. Gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tírà tí a mú dání àwọn àpèjúwe nípa àwọn fíìlù sálìm tá a sì ti ṣe àwọn
àpèjúwe rẹ̀. So dáhàbà ara tí ó wà ńbẹ̀ ni. So bákan náà fataha, so ìdí tó wọ́n fi ń pè ní sálìm, so a ti kọ síwájú o, so a ní padà sí ibẹ̀ mọ́. So dọ́rọ̀bà gbogbo ẹ̀ náà láti tú ní ibẹ̀. So lára ẹ̀ náà ni jálásà, so lẹ́yìn ẹ̀ ó wá kù nazarọ̀, so òun nìyí, so àwọn tó bá tún jọ náà ní ìbámu sí àwọn àlàyé tí a ṣe àtàwọn fẹ́ìlù táwa náà bá ti mọ ìtumọ̀ rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní kúkúrú á mú kan ní ìsìn báyìí tí á fi wọn àwọn àfáàlù màdíyà tá a ṣàlàyé, tá a bá ti parí ẹ̀ á tún wọn àfáàlù mùdọ̀rìyà. So tá a bá ti wọ̀n, so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe máa wọn àwọn tó kù tí a kọ yìí, tá a sì máa jẹ́ pé bá a ṣe ń wọ̀n yẹn náà ni ìtumọ̀ rẹ̀ ló máa change. So lápèjúwe a fẹ́ mú fáìlù máàdì ọkùnrin kan tí kò sí níbí báyìí wá, dáhàbà, so ọkùnrin kan tí ò sí níbí báyìí ó ti lọ. A fẹ́ mú fáìlù máàdì àwọn ọkùnrin méjì tí wọ́n ti lọ wá, so iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáìlù máàdì ọkùnrin kan tí kò sí níbí báyìí wá, òun náà ni dáhàbà, àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya, eléyìí tó ń tọ́ka sí ènìyàn méjì, òun náà ni alif. So tẹ́ bá gbàgbé a ti ṣàlàyé gbogbo ẹ̀, so ẹni tí ò bá tí yé kó lọ wo àwọn kíláàsì tá a ti sọ̀rọ̀ nípa ẹ̀ kó fi lè yé. So alif yìí ẹ̀wọ̀ tó ń bá ṣiṣẹ́ òun ni fatiha, áráfì tó bá dé bá òun ni yóò fún fatiha náà, adórí áráfì tó dé bá àti bá fatiha níbẹ̀ á fi ilẹ̀ bẹ̀, tá a bá wá dà á pọ̀ yóò wá di dáhàbà, àwọn ọkùnrin méjì tí wọn sì níbí báyìí àbí tá à ń sọ̀rọ̀ nípa wọn ti lọ, gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe nípa tá à ń sọ̀rọ̀ ad-dama'ir. So bákan náà àkíyèsí torí àsìkò, tí a bá rí ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n ti jọ lọ ibì kan, wọ́n wá béèrè nípa wọn lọ́wọ́ wa, n tá lò náà nìyí. Zainabu àti Muhammad ńkọ́? Dáhàbà ila suq, so àwọn méjèèjì ti lọ sí ọjà. So dáhàbà àwọn ọkùnrin méjì tí wọ́n sì níbí báyìí wọ́n ti lọ. Bákan náà a fẹ́ mú fáìlù máàdì àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì níbí báyìí wá, iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáìlù máàdì ọkùnrin kan tí ò sí níbí báyìí wá, òun náà ni dáhàbà, àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya, tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀, òun náà ni waw alif, àti mú dé. Waw alif yìí ẹ̀wọ̀ tó ń bá ṣiṣẹ́ ni fatiha, ẹ̀wọ̀ tó ń bá ṣiṣẹ́ ni dómà, áráfì tó bá dé bá ni yóò fún dómà náà, adórí áráfì tó dé bá fatiha á gbà dànù á fún ní dómà. So tá a bá wá dà á pọ̀ yóò wá di dáhàbù, àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì níbí báyìí wọ́n ti lọ. Ẹ rí pé la máa ń lò nínú Quran dáadáa, fatahu gbogbo ẹ̀ bẹ́yẹn á máa rí nínú èdè Lárúbáwá. So tá a bá fẹ́ fi àwọn tó kù náà wọ̀n bẹ́yẹn, so á sọ wípé fataha, dọ́rọ̀bá, jálásà, nazarọ̀, so yẹ káwa náà ti lágbára láti máa tú ká sì lè máa ṣe bí a ṣe ṣe fún wa yìí inshallah. A fẹ́ mú fáìlù máàdì obìnrin kan tí ó sì níbí báyìí, ṣùgbọ́n kí n tó máa lọ níbi dáhàbù yìí ní ìbámu sí bá a ṣe ṣàlàyé ad-dama'ir, so tí obìnrin bá pọ̀ bọ̀ ọkùnrin kan ti wà láàrin wọn tán jọ ti lọ, bóyá èèyàn ní ọmọ mẹ́ta ńsìn, so ti yé ńsìn, àbí ó ní ọmọ mẹ́rin, àmọ́ ọkùnrin kan wà láàrin wọn, gbogbo wọn ti wá ṣeré lọ sọ́jà àbí wọ́n ti lọ ibì kan ni, wọ́n wá bí ẹ́ àbí o bi ìyá wọn náà ni, níbo làwọn ọmọ yín lọ? Ìyá wa fẹ́ dá ẹ lóhùn, ìyá wa ní pé kí ni o? Dáhàbù, nítorí pé ọkùnrin kan ti wà láàrin àwọn tó kù. So bákan náà tó bá jẹ́ pé ọkùnrin gbogbo wọn, dáhàbù náà la lò, so ti yé. So a fẹ́ mú fáìlù máàdì obìnrin kan tí ó ti lọ tí ó sì níbí báyìí wá, iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáìlù máàdì ọkùnrin kan tí ó sì níbí báyìí wá,
òun náà ni dhahaba. Àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì, á lọ sí inú al-adawatu allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí obìnrin kan, òun náà ni ta. Òun náà ni ta. Tá yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ni sùnkún. Harafi tó bá dé bá ni yóò fún ní sùnkún náà. Àdórí harafi tó dé bá, harafi tó bá ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ni sùnkún, òun náà sì ni máa ń gba sùnkún yẹn fúnra ara rẹ̀. So tá a bá wá dà á pọ̀, yóò wá di dhahabat. 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 Obìnrin kan tí ó sì ń bí báyìí ó ti lọ. So dhahabat. Obìnrin kan tí ó sì ń bí báyìí ó ti lọ. Dhahabat. Obìnrin kan tí ó sì ń bí báyìí ó ti lọ. So ó mi pa àwọn tó kù náà máa jẹ́ fatahat, darabat, jalasat, nadarat. So táwa ti mọ̀ bẹ́ẹ̀ yẹn, òun láfi máa tú àwọn tí ó kù tá ti tú síwájú. So a fẹ́ mú fáínú máàdì àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́, á lọ mú fáínú máàdì obìnrin kan tí ó sì ń bí báyìí wá. Òun náà ni dhahabat. Àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì, á lọ sínú al-adawat allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí ènìyàn méjì, òun náà ni alif. Alif yìí ẹ̀wọ̀ tó ń bá iṣẹ́ ni fatiha. Harafi tó bá dé bá ni yóò fún fatiha náà. Àdórí harafi tó dé bá a bá sùnkún. Á gbàdànù á fún ní fatiha. Tá a bá wá dà á pọ̀, yóò wá di dhahabata. Dhahabata. Àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ti lọ. Ṣùgbọ́n á wá rí dájú pé kì í ṣòun àtọkùnrin ni ó jọ lọ. Tó bá jẹ́ pọ́kùnrin kan àtobìnrin kan, dhahaba yìí ni á lò. Ó ti yé ń sìn. Tó bá jẹ́ pé obìnrin méjì ni wọ́n, kò bá jẹ́ ọmọdé, kò bá jẹ́ àgbàlagbà, dhahabata òun ni a máa lò. So ká lọ wọ̀n pẹ̀lú gbogbo àwọn àpèjúwe tá a mú wá tó jẹ́ sálímù yìí àtàwọn àpèjúwe míì táwa náà bá mọ̀ nínú àwọn fi'l tó jẹ́ pé ó ti kó sí under sáálìm. So ká fi mọ bó ṣe ń lọ. So lẹ́yìn eléyìí, á wá lọ síbi àwọn obìnrin tó pọ̀. A fẹ́ mú fáínú máàdì àwọn obìnrin tó pọ̀ tí wọ́n sì ń bí báyìí, a fẹ́ mú wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́, á lọ mú fáínú máàdì ọkùnrin kan tí kò sì ń bí báyìí wá. Òun náà ni dhahaba. Àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì, á lọ sínú al-adawat allati tazidu fil af'ali al-madiyya tó ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀, òun náà ni nun. Àti mú dé. Núnù yìí ẹ̀wọ̀ tó ń bá ṣiṣẹ́ ni sùnkún. Harafi tó bá dé bá ni yóò fún sùnkún náà. Àdórí harafi tó dé bá a bá fatiha. Á gbàdànù á fún ní sùnkún. So àmọ́ núnù yìí fatiha ni òun máa ń gbé bọ̀ ní fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. So tá a bá dà á pọ̀, yóò wá di dhahabna. Dhahabna. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ti lọ. So tán bá wá pọ̀, tọ́kùnrin bá ti lè wà láàrin wọn gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú, dhahabu yìí ni á lò. So ní ìsìn báyìí ńsìn, ẹ wá já lọ so bá a ṣe so yìí, ká so mọ́ gbogbo àwọn nǹkan tí a ti ṣàlàyé síwájú níbí báyìí tá a mú wá sínú tírà àtàwọn fi'lu sálìm táwa náà bá tún mọ̀ ní ìbámu sí definition àlàyé tá a ti ṣe ní orí fi'lu sálìm. Tẹ́ ẹ bá wò ó báyìí ńsìn, á lágbára àti máa tú àwọn tó bá kù tó bá tún jọ wọ́n tá a bá ti mọ ìtumọ̀ ìpìlẹ̀. Ìyẹn tá a bá ti mọ ìtumọ̀ tó ń túmọ̀ ọkùnrin kan, á lágbára àti yí i lò gbogbo ibi tá a bá fẹ́ lò ó sí, insha Allah. So insha Allah, ibí báyìí ni á dé dúró ní ibi ẹ̀kọ́ eléyìí. Tó bá di ẹ̀kọ́ tó tún ń bọ̀, á máa bá a lọ. So nǹkan tó sì ṣokùnfà tá a fi ṣe kékeré báyìí, a gbọ́dọ̀ mọ àwọn bí irinṣẹ́ yẹn ṣe ń join mọ́ra wọn kó fi lè yé wa. Tá a bá ti mọ̀ ọ́n tán, kódà gan a lè máa sọ̀rọ̀ tá kàn máa ṣe lọ, tá kàn máa ṣe lọ. Torí gbogbo wa náà ó ti mọ ibi tá a ti lọ mú kọ̀ọ̀kan wá.
àti bó ṣe ń jẹ́. So insha Allah. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.